àṣà àti ṣe wa ò fi àyè gbà ní ayé ìṣẹ̀ṣe kí àwọn bàbá wa kan tó jí láàárọ̀ wọ́n ti máa dá ifá wọ́n á béèrè ìgbésẹ̀ tó kàn lénìí kí la fẹ́ ṣe lọ́la ṣùgbọ́n gbogbo wa àṣe mọ́ afẹ́ ayé la fi ń lo ipò tá a wà ní èyí tí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bá nídìí ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn bàbá wa bàbá wa sọ lẹ́ẹ̀kan pé bàbá wa ò ní gbìyànjú lórí ìpàdé yẹn lórí owó tó ń ná ó dá bẹ́ẹ̀ wọ́n á ṣe pẹ́ lágbọ́rọ̀ lọ́hùn ṣùgbọ́n káwọn ọba náà mọ̀ wípé káwọn ọba stéètì kọ̀ọ̀kan tó bá máa lọ bóyá half of the money náà máa dá tó máa tún fi ran bàbá wa lọ́wọ́ kíkíní ẹ̀ lè máa lọ nítorí ìdójútì ni fún àwọn ọba Yorùbá gbogbo kan tó ń ṣẹlẹ̀ káàkiri láàrin wa nígbà táwọn ọba kan máa ní kò sí àṣà àti ṣe táwọn kan máa ní àṣà àti ṣe wà táwọn kan máa ní mọ́sálásí lélẹ́yìí táwọn kan máa ní ṣọ́ọ̀ṣì lélẹ́yìí tó ọba dẹ̀ máa wà lù tí ò tó sọ̀rọ̀ èmi ò bá àwọn olóṣèlú wí o mi ò bá àwọn ìjọba wí o àwọn ọba fúnra ara wa náà àmọ́kò wa àwa náà fúnra wa ní ọ̀wọ̀ so ẹ tí ó bá dẹ̀ ti fúnra ẹ̀ lọ́wọ́ wọn lè fún lọ́wọ́ so mo fàsìkò yìí bẹ̀ bàbá wa wọ́n bá wa sọ fún bàbá wa Onírìṣà kọ́ dá ìpàdé yẹn padà gẹ́gẹ́ bí kábíyèsí Ìbàfò ti sọ wọ́n dẹ̀ máa bá wa pa àwọn tó máa fún wa ní lẹ́sọ̀ kí ká máa débẹ̀ ká máa jẹun ká máa ṣe fàájì rárá o wọ́n máa pe àwọn tó mọ̀ nípa àṣà àti ṣe irú bàbá wa Yẹmí Ẹlẹ́bùúbọn àti ọ̀pọ̀lọpọ̀ kan wá fún wa ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ bá ní ìdánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ò mọ̀ nǹkan tó ń pè ní ọba akọ̀ ń lò ó bó ṣe ń wá ní tí ò lẹ́nu ọ̀rọ̀ níbẹ̀ lẹ́ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá lákọ̀ọ́kọ́ ẹ̀gbọ́n Yorùbá wo mo wo pàtó máa jẹ́ ọba lu èyìnbó lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọmú ẹran síwájú ọlọ́ṣẹ̀ tutù ọba kún ìtọ́ ìṣẹ̀jẹ̀ ilẹ̀ Yorùbá àbẹ̀ nílò èyìnbó wọ́n mú ẹran dání wọ́n lọ́ṣẹ̀ tutù àwọn táwa nìkan wá bí kò tó wá lójúmọ́ ìlú ló máa jí ọba ní ayé àtijọ́ kẹ́ẹ̀tọ́ wọ ààfin ọba ní ayé àtijọ́ ó ní bó ṣe ń gba àlejò wọ ààfin gbogbo kíní yóò gbọdọ̀ rí báyìí káwọn bàbá wa dìde gẹ́gẹ́ bí òwe tí bàbá wa Báṣọ̀run pa síwájú àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn wọn á bi wá lè rí báwo la ṣe ṣe o mo ń fàsìkò ìbẹ̀ gbogbo orí adé tó bá ń gbọ́ mi wípé ẹ má jẹ́ ká sọ àṣà àti ṣe nu o ẹ̀rí orin onígbàgbọ́ kan ní ìgbàgbọ́ ò pé óye ìgbàgbọ́ ò pé kẹ́mi má ṣòro àwa ò ṣòro ilé wa o. Thank you very much Agbákin fún pípẹ́ ìwà lẹ́yìn ọlọ́run wà pẹ̀lú yíyan nílẹ̀ Yorùbá dápẹ́ o. Ẹ má ní mo tún padà sí orí ọ̀rọ̀ torí mo ti sọ pé ó dàpọ̀ lẹ́ẹ̀kan ṣùgbọ́n ìgbà tá a bá wọ́n ní bàbá ojú kan lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ lágbà mo rí pé gbogbo àwọn kábíyèsí olórí aládé wa ní Abẹ́òkúta lógùn state wọ́n rán mi sí bàbá wa ọba Adéyẹyè Ògúnwùsì kejì Onírìṣà kábíyèsí o gbogbo nǹkan tí bàbá wa Onírìṣà ṣe nígbà yẹn ìfẹ́ ni wọ́n fẹ́ kó wà láàrin gbogbo ọba ilẹ̀ Yorùbá wọn ò yan ẹnìkan sọ́tọ̀ ọ̀wọ́n fúnra ara wọn gbé ipò ọba yẹn Ọọ̀ni kò sẹ́ni jẹ́ bímọ ẹ̀ kó sọ ní Ọọ̀ni láyé àtijọ́ ẹni máa rí Ọọ̀ni sójú Ọọ̀ni òde ló máa rí Ọọ̀ni òde fún ara ẹ̀gbọ́n kò ní wọlé lọ́tọ̀ Ọọ̀ni àwọn ọmọdé wá ọwọ́ ọ̀tàmẹ́sẹ̀ wọn ló máa rán lọ bá bàbá ṣùgbọ́n bàbá wa tó wà ń bẹ̀ nísìnyí kò sígbà tó wọ ọ̀dọ̀ Onírìṣà àfi tí wọn bá sí ilé nìkan lè ò ní ráyè láti wọlé àmọ́ àwa Yorùbá pàápàá àwọn ọba wa wọ́n máa ń ọlọ́mọ ẹ̀ka ṣe àṣìṣe ẹ mọ̀ pé nígbà míì gbogbo nǹkan tẹ́lòmíì bá ń ṣe
ó máa ń kà fún pé òun rí ìfà tàbí ẹni tó ń ṣe yẹn owó tó ná yẹn kò ọ́ ní yiniyini kẹ́ni kó lè ṣe ìmíì ni. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ìmọ̀ pé bàbá wa Ọ̀nìrìṣà etí wọn kì í di sí nǹkan tí ó bá ti jẹ́ ìdàgbàsókè ìlú, pàápàá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò tí ì lè ju bí ọ̀sẹ̀ mẹ́rin lọ mo lọ sọ́dọ̀ wọn, a sọ wọn ọ̀rọ̀ tó pọ̀. Mo wá bi wọ́n léèrè nípa ọ̀rọ̀ kan tó ń jà rànyìnrànyìn lórí ẹ̀rọ ayélujára bíi àgèrè pé Aláàfin kò ní dé nígbà tí bàbá ní bí Ọlọ́run ṣe rán wọn làwọn máa ṣe tọ́ bàbá tó rí wọn lọ́la àwọn ò torí tí àwọn èèyàn ń wí bọ́wọ́n ṣe kí náà làwọn máa tó kí. Ọ̀rọ̀ yẹn wá ṣọ́ọ̀kì mi pé gbogbo àwọn blọ́gà tó jẹ́ pé ohun tó máa jẹ náà ń wá ṣé mọ̀ gẹ́gẹ́ bí olóyè Àgbàkin níṣẹ́ ló yẹ kán sọ ọkọ̀ tó máa jẹ́ káwa ìbínú, ṣùgbọ́n ṣe ni ọ̀rọ̀ tí bàbá sọ ni pé ibi kíkí lọ́mọlúwàbí ti bẹ̀rẹ̀. Ọmọ òfẹ́ nìkan kan ti tẹ̀ bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá bó ṣe máa dàgbàsókè ló jẹ wá lógún. Ọmọ náà máa gbọ́ nǹkan tí à ń sọ yìí, àtúnṣe dẹ̀ máa wà. Ìpàdé lọ́balọ́ba nílẹ̀ Yorùbá ó tún máa padà sí ọ̀dọ̀ bàbá wa Ọ̀nìrìṣà lágbára Ọlọ́run. Àpapọ̀ ní fún wọn, à ń pẹ́ lóyè, à ń dàgbà, à ń pẹ́ láṣẹ. Gbogbo àwọn tí ó ń sọ̀rọ̀ lóríṣiríṣi sí wọn, bàbá wa Ọ̀nìrìṣà dàbí igi ọsàn tó pọ́n tí gbogbo ayé fẹ́ mu lórí ẹ̀. Ẹ mọ̀ pé ọ̀nà kọ́nà ló ní kálukú máa bá ká tiẹ̀. Ẹlòmíì alẹ́kùn mọ́, ẹlòmíì àká jẹ́jẹ́, ẹlòmíì àpọ́n sókè. Síbẹ̀síbẹ̀ igi yẹn ó tún padà dàgbà, ó tún padà so èso ni. Òun ni ọ̀rọ̀ tá a kà níwèé Yorùbá. Wọ́n ní igi eléso ni èmi, Olúwa kò dá mi ní asán. Gbogbo èrò tó ń lọ tó ń bọ̀ ẹ̀yà kẹwàá ká nínú èso mi kí ẹ fi bẹ̀rù gbẹ̀yìn. Ṣùgbọ́n mo bẹ̀ yín ní ẹ̀bẹ̀ kan kí ẹ má ṣe tì í ní ṣubú. Gbogbo ẹni tó bá ń wá ìṣubú bàbá wa Ọ̀nìrìṣà, ayé ìtọ̀hún àtàkùkù, ayé ẹ̀ kò ní nítumọ̀ nítorí pé ẹni ẹ kò wá dàgbàsókè ilẹ̀ Yorùbá. Torí bàbá gbogbo ohun tó ní náà fi ń dùn kí ilẹ̀ Yorùbá lọ sókè. Ìlú wọn Ọọ̀ni nílé Ifẹ̀ ní kọ́kọ́ náà ṣe wọn ribiribi sí. Wọ́n ṣe sẹ́kù, wọ́n ṣe sí Àkúrẹ́. Mo tún lọ síbi kan ní ọ̀nà Iléṣà, mo tún rí ọjà Ìgámù. Wọ́n ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. Gbogbo wọn náà ẹni bá ní àrà tó yé àràǹbádá ẹkùn tí ò jọjú ni. Gbogbo àwọn ọba tó ń wíwó tó wòrò àtọ̀wọn oníṣọkúsọ kọ́wọn náà bọ́ síta kọ́wọn náà máa ṣe gẹ́gẹ́ bí bàbá ṣe ń kọ́ nǹkan káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yẹn. Ìyẹn gba yẹn lámọ̀ pé ọ̀wọ́n náà ṣe bẹ̀bẹ̀, ṣùgbọ́n nísìnyí bẹ́ẹ̀ náà ń ṣe o.